ó jẹ́ nǹkan tí ìjọba gidi ò gbọdọ̀ ṣe. Nígbà tó ń béèrè fún Yorùbá nation, kò má dá, kò mú gan, kò jagun. Ó béèrè pẹ̀lú àlàáfíà ni tí àwọn olóyìnbó ó wà ní òfin Áfíríkà, ó wà ní òfin United Nations pé tí ọdún máa ń ṣe ò bá tẹ́ yín lọ́rùn pẹ̀lú èèyàn ẹgbẹ̀rún mẹ́wàá tó jẹ́ 10,000 ẹni ráì láti sọ pé ẹ fẹ́ lọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. And láti yapa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ó ní ètò ní ìṣẹ̀ntẹ̀lé ni ètò bẹ̀. Ànìkan tí olóyè Sunday Igboho ń ṣe gbà yẹn kò tẹ̀ tí ó ṣe bẹ̀rẹ̀ ní kò ìpàdé bí kankan. Wọ́n á jẹ́ dandan wípé àwọn agbófinró wọ́n lọ sí ilé ẹ̀, wọ́n yìnbọn fáwọn tó bá wọ́n pa èèyàn méjì, òkú àwọn èèyàn méjì tó pa ń àkíyèsí dídè nílé, wọ́n bà ogun dúkìá ẹ̀ jẹ́. Ó ti sá sálà fún ẹ̀mí ẹ̀ nígbà tó dé Benin Republic tó mọ̀ pé òun fẹ́ lọ sí ìlú òyìnbó, wọ́n ti mú wọn bẹ̀. Èyí tó wá yà mí lẹ́nu tí mi ò tí ì ní láyé mi ni pé ìjọba Benin Republic wọ́n wá ní kó lọ fi sí ọgbà ẹ̀wọ̀n, wọn wá tí máa ṣẹjọ́ yẹn lọ tí àwọn olóyìnbó pè ní trial. Ìyẹn ó kọ́ alóminú wípé agbára ìjọba Nàìjíríà ló fi bá ìjọba Benin Republic sọ̀rọ̀ láti ṣe àṣemáṣe yẹn. Tí ẹ bá rí àwọn kan máa ń wọ àwọn tí ò mọ̀ kan àti àwọn tó yẹ pé pàdánù nílẹ̀ Yorùbá wọn ní kílà rẹ̀ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho. Nígbà wọn tó fún Sunday Igboho gan, wọn ní kílà rẹ̀ ń ṣe lórí security àtọmọ wákìlì àtọmọ wákìlì. Ara wọn ti ń sọ pé àwọn ọmọ wa tó lọ wákìlì wọn forí wórí ni Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run tí àwọn ọmọ wa wọn dákẹ́ mọ̀ ṣe. Ọ̀rọ̀ Sunday Igboho ti wáyé. Àwọn kan náà sọ pé kílà rẹ̀ ń ṣe ààrẹ òṣèlú kankan tẹ́ bá mọ iye àwọn oníwèé ìròyìn kò sì bá sọ̀rọ̀ fún ìdásílẹ̀ Sunday Igboho ní Benin Republic kò lè less than 30 nígbà tán ti mú. Àmì tó bá gbọ́ pọ̀ orúkọ mi pẹ̀lú Sunday Igboho amòye ìgbà tí mo ti bá àwọn oníwèé ìròyìn. Ọmọ akọ́tẹ̀ wà ní Punch Òyìnbó tó bá ti pè mí báyìí láyọ̀ ní Òyìnbó àní ọ̀rọ̀ Sunday Igboho ló fẹ́ sọ àti bèrè. Màdé ti bá sọ̀rọ̀. Màdé sọ̀rọ̀ tó dé èmi náà ti wà nínú kò yẹn rí. Ẹni tó wá wà ní detention kò gbúdọ̀ yẹ ẹni tó wà ní detention. 14 months ni ìjọba Ọbásanjọ́ fi tì mí mọ́ oríṣiríṣi ọgbà ẹ̀wọ̀n kì í tẹ̀ ń ṣe yàtọ̀. Wọ́n tì mí mọ́ Bara prison, wọ́n tì mí mọ́ Kùjé prison, wọ́n tì mí mọ́ Kirikiri Maximum prison, wọ́n tì mí mọ́ Suleja prison, àìmọye police station ìjọba Ọbásanjọ́ tì mí mọ́. Àpapọ̀ nìyẹn o, mo ti ṣe kan oṣù mẹ́ta, wọ́n tì mí mọ́ Kirikiri àti Bara prison lórí ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe. So nǹkan tó ń pè ní ìjọba amúnisìn yẹn. Mo ní fi àsìkò sọ fún ìjọba kí wọ́n ṣe Sunday Igboho nìkan o. Torí mo rí pé àwa Yíbò bá ti bèrè, a bá ti sọ pé wọ́n release Sunday Igboho, a máa ń sọ ti Kánò mọ́. Àwọn Yíbò ń sọ ti Sunday Igboho táwọn náà bá ti fẹ́ sọ ti Kánò nìkan lọ́ fèsì. Báwa máa fi máa yé wọn pé nǹkan tó ń pè ní majority ìran ní Yorùbá. Bí a bá ṣe kọ́ fún release Sunday Igboho, àwọn máa kọ́ fún ti Kánò. Torí àwọn méjèèjì ìkọ̀kan náà ń jà fún ó mọ̀ pé ọ̀nà tó lókàlùkù pé tiẹ̀ gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó mo fi àsìkò yìí pé ìjọba pé wọ́n tú Sunday Igboho sílẹ̀ o, kò ṣẹ́ o. Ẹ̀tọ́ ọmọ Yorùbá òun ló ń jà fún. Ó jẹ́ ti pé gbèsè tí mo pe gbogbo àwọn ọba Yorùbá ní Benin Republic tí wọ́n dẹ̀ ṣe ìpàdé, wọ́n dẹ̀ gbé gbèsè pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Benin Republic pé ọmọ wa ní kò ṣe pé kọ́ release wọ́n kọ lẹ́tà lọ sí presidency, wọ́n kọ lẹ́tà sí judiciary chief justice wọn, wọ́n kọ lẹ́tà sí parliament, wọ́n kọ sí prison service lórí ọ̀rọ̀ Sunday Igboho. Bàbá ọ̀dẹ̀ fi síbi kan tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. Nísìnyí àwọn ọba yẹn ṣiṣẹ́ lórí ẹ̀ náà pé ìwọ̀nba lágbára tá a ní Benin Republic kò dàbí Nàìjíríà tó jẹ́ ìlú wa táyọ̀ wọn àpàdé àlùdé orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n tí Sunday Igboho ń jà fún àwa náà ń jà fún ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló yàtọ̀ o. Tá a bá ń sọ̀rọ̀ regionalism is about 80% of total liberation.
torí ìjọba dàbí bàbá ilé ni kò sí ẹni tó lágbára ju ìjọba lọ tó bá wà ní orílẹ̀-èdè kò sí ẹni tó lágbára ju ìjọba lọ tó bá wà ní under sovereignty yẹn kò sí ìjọba kò sí kan tí ìjọba olùfẹ́ dá lára ṣùgbọ́n tó bá fẹ́ gbẹ̀ ẹ̀tọ́ ẹ̀ fọgbọ́n ṣe o tó o bá fọgbọ́n ṣe ìwọ tó ń jà fún ìran yẹn gan Ọlọ́run má jẹ́ kí ẹni ẹlẹ́ni kó pàṣẹ ẹ̀ ṣe ara experience táwa ní nínú ọ̀rọ̀ ìjàgbára nìyẹn tó mú bí àsìkò yìí pé president wa Muhammadu Buhari òun ló ti Sunday Igboho mọ́lé o ìṣe Benin Republic o wọ́n bá wa kúlẹ̀ o òun ló ti mọ́lé o ìṣe Benin Republic torí Benin Republic dàbí ọmọ sí Nàìjíríà ni kò sí kan tí Nàìjíríà ò lè bá Benin Republic ṣe ó dẹ̀ release Kánò ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó o bá aláwọ̀ kí Nàìjíríà gbé yẹ ká padà sí region wa Eastern region wà nísìnyí wọ́n ti pín sí 6 zones federating unit kí Niger Delta region wà Eastern region kó wà Western region kó wà Medibiriba region kó wà North West region kó wà kí North East region kó wà olùkàkùn lọ find solution sí problem ẹ̀ àwọn Amẹ́ríkà sọ fún aláìpẹ́ pé 96 ISIS ló ti wọ Nàìjíríà 96 ISIS àwọn tó burú jù nínú terrorist lágbàáyé ni tí mẹ́wàá bá wọ orílẹ̀-èdè yẹn ṣàpapọ̀ tí ẹ bá dẹ̀ wò every day ní ojoojúmọ́ àwọn èèyàn tó ń pa ní north ló wá rí wàhálà yẹn àwọn èèyàn tó ń pa ní north every day kò less than 200 people CNN is even tired ó ti sọ àwọn CNN láti publish the issue of insecurity wa mọ́ ẹni pé àwọn country bíi máa lose 3 or 4 people CNN abúlé àjàsírí abúlé BBC náà gbé sórí wa mọ́ in terms of insecurity ẹ wá wo ibi tí ọ̀rọ̀ wa wọ̀ sí and kò sí ọgbọ́n tí àwọn olóṣèlú ìbẹ̀dá sí náà bá rí sọ̀tọ̀ olúkálukú lọ túlé ẹ̀ ṣe kó lọ túlé ẹ̀ tó àwa lámúlẹ̀ tó wà ní ọ̀dọ̀ wa ẹ fún wa lágbára ẹ jẹ́ ká lọ́lọ́pàá kàmúlẹ̀ ẹ wo kan tó ṣẹlẹ̀ ní Ondo State àwọn Boko Haram ló attack villages wọ́n dẹ̀ jó odidi village wọ́n dẹ̀ pa èèyàn 3 Òkèlùsì ní ẹgbẹ́ ọ̀wọ̀ ẹwà ní kàmáà ní ìbọn ẹni kàmáà ní state police ẹni kàmáà ní local government police ẹni kàmáà tẹ́kùn máa gbé ṣàkàbùlà kiri ẹni bá máa gbé pump action kiri máa yin pump action kò lè pa ẹni tó wà níbi òkìrì tó wà bẹ́ẹ̀ wọ́n tá a bá jọ gbé nǹkan tó kára ẹ̀rí pé gbogbo àwọn ọjà ní wọ́n bá àmọ̀tẹ́kùn tó ti ṣe yẹn ó ti reduce the issue of insecurity in fact tó bá empower àwọn security wa mọ́ as a police the state police local government police and regional police ilẹ̀ Yorùbá tuntun bí omi àdìpọ̀ ilẹ̀ Ìgbò náà wá solution sọ̀rọ̀ wọn àwọn tó ń jà fún Biafra nílẹ̀ Ìgbò wọn lè dúró kò sí ẹni tó wọ́n lè pa wọ́n tọ́kọ́ dúró torí wọ́n ti register course yẹn sí mindset wọn the only thing tó lè fi solve problem yẹn ni pé ká restructure Nigeria sí region máa ń gba tábó gbéwẹ́ báwo ò bá rí total secession gbà ọjọ́ iwájú àwárí ọdún bá tẹ̀wọ̀n lọ́rùn ọ̀rọ̀ ìlú ẹ̀. So maybe ẹ lè fi kún ọ̀rọ̀.